Praise the Lord. Praise the Lord. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti wà níwájú Ọlọ́run ní àṣálẹ́ yìí. A sì ń dúpẹ́ fún àánú rẹ̀. Ọlọ́run tí ó dá wa sí láti mọ ọjọ́ ìkíní nínú oṣù kẹrin ọdún yá 2026. Àánú ni a rí gbà, oore ọ̀fẹ́ ni a sì rí gbà. Bí a ti ń bẹ̀rẹ̀ àdúrà ẹ̀kọ́ Bíbélì ti àṣálẹ́ yìí, ẹ jẹ́ kí a gba àdúrà. Ọlọ́run ayérayé, a gbé yín ga fún ìfẹ́ rẹ̀. A dúpẹ́ fún ààbò rẹ̀, a dúpẹ́ fún ìpamọ́ rẹ̀. A yìn Ọlọ́run nítorí pé dára sí wa. A dúpẹ́ Olúwa nítorí pé ń gba ọ̀rọ̀ wa ró. A dúpẹ́ Olúwa fún ìtọ́jú rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún ìwà láàyè rẹ̀. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ̀yin Ọlọ́run tó mú wa wà. A sì ń gbé yín ga Ọlọ́run fún ìmọ́lẹ̀ rẹ̀ nínú ayé wa. A dúpẹ́ Olúwa nítorí pé ń bá wa sọ̀rọ̀. A dúpẹ́ fún àwọn ìjọsìn wa tẹ́ ń ṣe ní ìtẹ́wọ́gbà. A dúpẹ́ Olúwa fún àwọn ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń rán sínú ayé wa. Ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìyè, ọ̀rọ̀ ìmúláradá. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ mú wa mọ ọjọ́ ìyìn tí ṣe ọjọ́ ìkíní nínú oṣù ẹ̀kẹrin ọdún yá 2026. Oore ọ̀fẹ́ rẹ̀ ni a rí gbà o. Kì í ṣe nípa ipá wa tàbí nípa agbára wa, bí kò ṣe nípa àánú rẹ̀ Ọlọ́run. Olúwa ń béèrè bí a ti dé síwájú ní ta àṣálẹ́ yìí. À ń béèrè Ọlọ́run, a sì ń gbàdúrà kẹ́ kọ́ wa, kẹ́ darapọ̀ pẹ̀lú wa. Gbogbo ipá àti agbára Sátánì ní agbègbè àti àyíká yìí, kí ẹ pa wọn lẹ́nu mọ́. Kí agbára òmìnira, ẹ̀mí òmìnira kí ó sọ̀kalẹ̀. Kí a rí ọwọ́ rẹ̀, kárí ìwà láàyè rẹ̀. Gbogbo ipá àti agbára ọ̀tá lórí ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí kí ó di asán. Ẹ̀mí mímọ́ kẹ́ wá kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, kẹ́ fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Kẹ́yin Ọlọ́run jọ̀wọ́ kí ẹ jẹ́ kí ayé wa kó gba àtúnṣe, kí ọ̀rọ̀ rẹ̀ kí ó ní ìtumọ̀ nínú ayé wa, kẹ́ mú wa súnmọ́ yín sí. Olúwa sì ń béèrè gbogbo àwọn ènìyàn tí ó ti dé, kẹ́ fi ara sí ẹsẹ̀ wọn, kẹ́ fún wọn ní òye rẹ̀, kẹ́ fún wọn ní ọgbọ́n rẹ̀, kẹ́ sì jẹ́ kí ìbẹ̀rù rẹ̀ kí ó máa gbénú ọkàn wa, kí a lè mọ̀ yín ju tí àtẹ̀yìnwá lọ, kí má jẹ́ má tìlérí rẹ̀ kó lè wá sí ìmúṣẹ. Àwa ń dúpẹ́ Olúwa nítorí pé ti gbọ́ ti wa. Gbogbo àwọn ìkànnì a sì ń béèrè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí a mú ìwé orin wa nígbà tí a ó kọrin 825. 825. Kristi balógun wà níwájú ogun. Bó bá rán wa níṣẹ́ a kò ní bẹ̀rù. Bí ohun tó fẹ́ ṣe kò tilẹ̀ yé wa, síbẹ̀ a ó tẹ̀lé títí. Tẹ̀síwájú láṣẹ Olúwa. Tẹ̀síwájú sílẹ̀ ìlérí náà. Tẹ̀síwájú kọ orin sókè. Pẹ̀lú Kristi ìṣẹ́gun dájú. 825. Ọlọ́run àwọn bàbá wa, ní orúkọ Jésù a gbé yín ga fún ìwà láàyè rẹ̀. A dúpẹ́ Olúwa fún àtìlẹ́yìn rẹ̀. A dúpẹ́ fún ìdásí rẹ̀. A dúpẹ́ fún títóbi rẹ̀. A dúpẹ́ fún ọwọ́ agbára rẹ̀ tẹ́ fi dì wá mú. A dúpẹ́ Olúwa fún àlàáfíà rẹ̀ nínú ayé wa. A dúpẹ́ Olúwa fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń tọ́ sínú ayé wa. Láti ìgbà dé ìgbà wá, ẹ ò jẹ́ ká jẹ́ òpè sí ọ̀rọ̀ rẹ̀. A dúpẹ́ nítorí pé mú ayé wa tẹ̀síwájú sí i. A dúpẹ́ nítorí pé ń jọba lọ nínú ayé wa. A dúpẹ́ ń jọba lọ nínú agbo ìjọ rẹ̀. A dúpẹ́ nítorí pé ń ṣera yín lógo. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ dára sí wa. A dúpẹ́ Olúwa fún ìṣàkóso ẹ̀mí mímọ́ rẹ̀. A dúpẹ́ fún ìṣàkóso agbára rẹ̀. A dúpẹ́ Olúwa nítorí wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó jìnnà sí wa. A dúpẹ́ ní ìgbà dé ìgbà ẹ ń kọ́ wa, ẹ mú wa súnmọ́ yín sí. A dúpẹ́ nítorí wípé ẹ ràn wá lọ́wọ́. Olúwa Ọlọ́run wa dé síwájú ilé ẹ̀kan sí níta àṣálẹ́ yìí. À ń béèrè Olúwa nípa ẹ̀mí rẹ̀, kẹ́ wá kọ́ wa, kẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ di mímọ̀ fún wa. Agbára oore ọ̀fẹ́ láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ rẹ̀. À ń béèrè kẹ́ rán sínú ayé wa. Gbogbo ipá, gbogbo agbára níjọba Sátánì, ká má lè ní òye ọ̀rọ̀ rẹ̀, ká má lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ̀. À ń béèrè Olúwa kẹ́ sọ agbára wọn di asán nípa ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Kẹ́ mú wa yè, kẹ́ mú wa ní ìmọ̀ rẹ̀ sí, kẹ́ sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó ní ìtumọ̀ nínú ayé wa. Olúwa jọ̀wọ́, à ń béèrè kí ọ̀rọ̀ rẹ̀ kí ó ṣe ayé wa lóore. Ní ìgbà tá a bá fi ayé sílẹ̀, kí a lè dé ìjọba rẹ̀. Gbogbo ipá àti agbára Sátánì, kí a má lè rìn nínú ìfẹ́ rẹ̀. Olúwa fún wa ní ìṣẹ́gun lórí wọn. Ògo ní forúkọ ẹ̀yin Ọlọ́run. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni à ń béèrè tá a sì ń tọrọ ní orúkọ Jésù Kristi Olúwa lé àti gbàdúrà. Praise the Lord. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ láti arígbà láti tún farahàn níwájú rẹ̀ ní ti àṣálẹ́ yìí. Ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ kókó gbígbòòrò náà tí a pè ní ìgbàgbọ́ tó dúró ṣinṣin. Ìgbàgbọ́ tí ó dúró ṣinṣin. A sì ń kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé àwọn ọ̀dọ́kùnrin Hébérù mẹ́ta ni, Ṣádárákì, Méṣákì àti Abednego, àti ọba Nebukadnesari pẹ̀lú ère wúrà rẹ̀ tí ó gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní orílẹ̀-èdè Bábílónì, tó sì pàṣẹ fún gbogbo àwọn ènìyàn láti máa forí balẹ̀ fún, láti sin ère rẹ̀. Ní ìgbà tí wọ́n bá ti gbọ́ fèrè, tí wọ́n gbọ́ ohun èlò orin, tí wọ́n gbọ́ tẹ̀kátì, tí wọ́n sì gbọ́ ti onírú àwọn ohun èlò orin, èyí náà ni àṣẹ tí ó pa fún. Ṣùgbọ́n
a lọ ní kókó àkọ́kọ́ tí a fi bá a sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ tí ń sọ fún nípa ìpinnu. Ẹni pé àwọn ọkùnrin mẹ́ta yìí wọ́n ṣe ìpinnu pẹ̀lú ìgbàgbọ́ wọn nínú Ọlọ́run wípé àwọn ò ní forí balẹ̀ fún ère òrìṣà tí Nebukadnesari gbé kalẹ̀. Asínbá wa sọ bákan náà kí ni àwọn onírú àwọn ẹ̀kan wọn ni tó ń pè wá láti forí balẹ̀, láti sin òrìṣà, láti sin àwọn tí ń bẹ nínú ayé, nímú láti sin owó, láti sin ọmọ, láti sin onírú àwọn ẹ̀kan tí ó yàtọ̀ sí ìwàláàyè Ọlọ́run tàbí Ọlọ́run nínú ayé wa, èyí tí wọ́n sì ń gbìyànjú rẹ̀ láti kí a lè gbọ̀jẹ̀gẹ́, láti mú kí a lè kùnà oore ọ̀fẹ́ náà tí Ọlọ́run fi fún wa. Àkókò ńlá ni eléyìí fún wa bí Ọlọ́run ṣe ń jẹ́ kí a mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àwọn àṣẹlẹ̀ òpin ayé. A sì láti mọ̀ wípé a wà ní gẹ́rẹ́gẹ́rẹ́ òpin ayé. A láti ṣe ìpinnu ẹni pé lábẹ́ bó ti wù kí ó rí, bí àwọn ẹ̀kọ́ wọn tilẹ̀ ń béèrè fún ẹ̀mí wa, a láti pinnu rẹ̀ láti rí wípé a dúró nínú ìgbàgbọ́ wa, a sì mú ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ní ọ̀kúnkúndùn nínú èyí tí ó jẹ́ wípé májẹ̀mú àti ìlérí Ọlọ́run yóò fi ṣẹ nínú ayé wa, nínú ayé yìí. Lẹ́yìn ìgbà tá a bá sì fi ayé yìí sílẹ̀, tí a lè fi ní oore ọ̀fẹ́ láti lè jogún ìjọba Ọlọ́run, èyí tí ṣe ìyè àìnípẹ̀kun, èyí tí a ti ń pèsè sílẹ̀ fún àwọn ọkàn tí a ti rà padà, fún àwọn ènìyàn tí wọn ò gbọ̀jẹ̀gẹ́, fún àwọn ènìyàn tí wọn ò bójú wẹ̀yìn lábẹ́ bó ti òkè orí tàbí lábẹ́ gbogbo àwọn ẹ̀kan wọn tí èṣù ń gbìyànjú rẹ̀ láti mú kí a lè bójú wẹ̀yìn. Lónìí a ń lọ sí kókó kejì tí ó ń sọ fún wa nípa ìrí tó ní agbára. Ìrí tó ní agbára. Lábẹ́ ọ̀rọ̀ yìí ni a ti máa bá wa sọ̀rọ̀ ní òní, ìrí tó ní agbára. A ó sì kẹ́kọ̀ọ́ nínú ìwé Dáníẹ́lì orí 3 láti ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 23. Ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 23. Ṣáájú kí a tó lọ nínú àlàyé ẹ̀kọ́ tàbí nínú àwọn ìpín tí ó ń bẹ ní abẹ́ ẹ̀kọ́ náà, a lè ní òye gẹ́gẹ́ bí ọba yóò ṣe rí tàbí gẹ́gẹ́ bí ìhùwàsí rẹ̀ yóò ṣe rí ní ìkóríta tí a dé yìí. A sọ fún wa nígbà tí àwọn ọmọkùnrin Hébérù mẹ́ta yìí, nígbà tí ọba ń sọ fún wọn, tó fún wọn ní àǹfààní ìgbà kejì láti kí wọ́n lè forí balẹ̀, nítorí wípé ó wòye bí a bá tilẹ̀ máa rí èèyàn tí ó máa ṣe àìgbọràn sí àṣẹ àti ìkìlọ̀ ọba àti ìkéde rẹ̀, ó yẹ kí ó jẹ́ àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí, nítorí pé wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí ó ń bẹ ní tí wọ́n jọ jùmọ̀ ń ṣe ìṣàkóso ìjọba Nebukadnesari, àti wípé Nebukadnesari fi àwọn ènìyàn wọ̀nyí sí ipò, a sì jẹ́ kí a mọ̀ wípé wọ́n jẹ́ ọlọ́gbọ́n ju àwọn olóyè tó ń bẹ ní orílẹ̀-èdè Bábílónì tí wọ́n jẹ́ ti àwọn ènìyàn Nebukadnesari. Iná ni wípé ọba yìí fún ọ ní àǹfààní ìgbà kejì, wípé ní ìgbà tí a bá ti gbọ́ onírú àwọn ohun èlò orin wọ̀nyí tí káàtì ti fèrè tí ìlú ní, nígbà náà ni kí ẹ forí balẹ̀. Ẹ má jẹ́ àgbàgbé, ọ̀pọ̀ àwọn ènìyàn ni ó ti ń wá àwọn ènìyàn wọ̀nyí, èyí tí nípa èyí tí a ti lọ fún wọn sùn ní ọ̀dọ̀ ọba pé àwọn kan wà tí wọn ò forí balẹ̀ fún ère òrìṣà rẹ tàbí ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà tí Nebukadnesari sì gbọ́, ó pè wọ́n, ó fún ní àǹfààní ìgbà kejì. Bákan náà Sátánì máa ń fún ènìyàn ní àǹfààní ìgbà kejì láti kí a lè rú òfin Ọlọ́run, láti mú kí a lè ṣẹ̀ sí Ọlọ́run, láti mú kí a lè gbọ̀jẹ̀gẹ́, láti lè mú kí a rẹ̀wẹ̀sì tàbí kí a ṣe iyèméjì, kí a lè sẹ́ agbára Ọlọ́run, kí a lè sẹ́ títóbi Ọlọ́run, pàápàá jùlọ kí òun lè ní àǹfààní láti mú wa lọ sí ọ̀run àpáàdé. Mo gbàdúrà lábẹ́ bó ti wù kí ó rí, a ò ní sẹ́ Ọlọ́run ní orúkọ Jésù, a ò sì ní gbọ̀jẹ̀gẹ́ ní orúkọ Jésù. Tó iná Sátánì a máa wá ọ̀nà gbogbo, a máa wá àǹfààní gbogbo láti lè rí wípé a fi àṣẹ ìgbàgbọ́ wa nínú Ọlọ́run. A máa wá ọ̀nà gbogbo láti lè mú kí àṣẹ Ọlọ́run nínú ìjẹ́wọ́ wa tí a ti ní pẹ̀lú Ọlọ́run ní ìgbà tètè wá tí a gba Jésù ní Olúwa àti olùgbàlà ọkàn wa. Èyí náà ni ó ń ṣẹlẹ̀ ní àkókò yìí. Ṣe ni Nebukadnesari náà ni a fún ní agbára, tàbí tí àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí mú kí ó ṣe ìlànà tí ó ní agbára yàtọ̀ sí èyí tí ó pinnu rẹ̀ láti ṣe. Pàápàá jùlọ ó ń gbìyànjú rẹ̀ nípa ìgbésẹ̀ tí ó gbé láti pa àwọn ọ̀dọ́kùnrin Hébérù mẹ́ta yìí run pátápátá. Kò tilẹ̀ wòye wípé wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí ó ń bá ń ṣe àkóso ìjọba, dípò kí ó pa wọ́n mọ́, ṣùgbọ́n
ó ń wá gbogbo ọ̀nà láti pa wọn nítorí wípé ó ń rò ó sì rí wípé wọ́n ṣe àìgbọ́ràn sí wọ́n ṣe àìbu ọlá fún òun ọba tí ó ní gbogbo àṣẹ ní orílẹ̀-èdè àgbáyé ní ìgbà náà, ọba tí ó ní gbogbo àṣẹ ní orí gbogbo àwọn ènìyàn ní orí gbogbo orílẹ̀ àti èdè ní àkókò náà. Báwo ló ṣe lè wá jẹ́ irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí àwọn ọmọ ìgbèkùn ló yẹ láti wá rú òfin Ọlọ́run? Ẹni pé láti wá rú òfin òun ọba. Ẹ má jẹ́ àgbàgbé wípé àṣẹ ti wà fún gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì láti mọ̀ wípé Olúwa Ọlọ́run nìkan ni wọ́n ní láti máa sìn, tí wọ́n sìn láti máa bọ, tí wọ́n sìn láti fi orí balẹ̀ fún. Bẹ́ẹ̀ náà ni a ti pàṣẹ fún gbogbo ọkàn tí a ti tún bí, tí a ti rà padà. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹjẹ́ àwọ̀ ọkàn àwọn ènìyàn lónìí, wọn ò dúró ní ipò ìràpadà, wọn ò dúró ní ipò àtúnbí tí a ti tún wọn bí sí nínú Jésù Kristi Olúwa. Ọ̀pọ̀ wọn ti gbọ̀jẹ̀gẹ́, ọ̀pọ̀ àwọn ènìyàn ti bojú wẹ̀yìn, wọ́n ti ń ṣe ti ara wọn, wọ́n rìn bí ó ṣe wù wọ́n, kò sí ohun tí wọ́n lè ṣe. Bí àwọn ìsìn òrìṣà bá dé, wọ́n lè ṣe lẹ́kùnrẹ́rẹ́ bí ọkàn bá ṣe fẹ́. Bí àwọn ètò onírú ìsìn bíbọ àwọn ọlọ́run kéékèèké bá yọjú ní ìlú wọn tàbí ní àwùjọ wọn, wọ́n á fi gbogbo ara wọn, wọ́n á fi tọkàntọkàn wọn ṣe. A rí wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí náà lè kà sí àwọn tí wọ́n ti padà sẹ́yìn, àwọn tí wọn ò mọ Ọlọ́run, àwọn tí wọ́n ti sẹ́ ìgbàgbọ́ wọn nínú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé wípé ìdájọ́ Ọlọ́run tó múná ó ń rọ̀, ó sì ń bọ̀ lórí irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀. Nítorí náà a láti kíyèsára láti mú ìdúró wa àti láti tẹ̀síwájú nínú ìsìn wa sí Ọlọ́run. Ṣé ni ọba yìí ti fún àwọn ènìyàn wọ̀nyí ní àǹfààní ìgbà kejì, ṣùgbọ́n a rí i pé ṣe ni wọ́n ṣáátá àǹfààní ìgbà kejì tí ọba yìí fún wọn, tí wọ́n sì ṣe aláìkàsí gbogbo àṣẹ àti gbogbo ìkìlọ̀ tí ọba yìí fi fún wọn. Nítorí náà a ò ní láti gbọ̀jẹ̀gẹ́. Bíbélì ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó ti fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ bí ó bá bojú wẹ̀yìn kò yẹ ní ìjọba Ọlọ́run. A ní láti ní ìpinnu wípé àwa ń lọ sí ìjọba Ọlọ́run. Ayé yìí kì í ṣe ilé wa. Bó pẹ́ bóyá a ó kúrò ní àhín. Bí a bá rí jẹ, bí a bá rí jẹ, a ó kúrò ní ibí yìí. We are just passing by. Àwa yóò fi ayé yìí sílẹ̀. Ní ìgbà tó bá tó àkókò, a ó pè wá lọ sí ilé. Ṣùgbọ́n ẹ̀yin ará, nígbà tá a bá máa pè wá kúrò nínú ayé yìí, níbo ni a ó ti lo ayérayé wa? Àwọn ọ̀dọ́kùnrin Hébérù mẹ́ta yìí wọ́n wo ìlú ní lókèèrè, ìlú ayọ̀, ìlú ògo. Ẹni pé wọn ò ká ẹ̀mí wọn sí ohunkóhun, torí wípé ohun tí ó ń ṣẹlẹ̀ a ò lè fi ṣe àkàwé ògo. Dídá sí tí ọba Nebukadnesari pinnu rẹ̀ wípé òun máa dá wọn sí bí wọ́n bá lè fi orí balẹ̀ fún òrìṣà tó ń gbé kalẹ̀, fún ère wúrà tó ń gbé kalẹ̀, òun máa dá wọn sí. Ṣùgbọ́n wọn ò ká ìdásí tí ọba yìí pinnu rẹ̀ tó ṣe ìlérí rẹ̀, wọn ò ká sí, nítorí wọ́n mọ̀ wípé ayé yìí bó ti wù kí orí, a ó fi sílẹ̀ ní ọjọ́ kan. Àkókò díẹ̀ ni a nílò nínú ayé. Bákan náà ni ìwà tèmi láti mọ̀ wípé àkókò díẹ̀ ni a nílò nínú ayé yìí. Bíbélì ń sọ fún wa wípé nínú ìwé Jóòbù orí 14 orí 14 yẹn wípé ẹni tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni, ọjọ́ díẹ̀ náà sì kún fún búburú, ó kún fún ibi, ó kún fún ìbànújẹ́. Bí a bá ti lè lo 100 ọdún, àkókò díẹ̀ náà ni. Bí a bá lo 200 ọdún, bí a bá ní àǹfààní rẹ̀ láti lè lo 200 ọdún, àkókò díẹ̀ ni. Bíbélì pé a ò sì lè fi gbogbo àwọn àǹfààní tó dára tí a lè rí gbà nínú ayé, tí a lè ní nínú ayé, a ò lè fi ṣe àkàwé ògo èyí tí àwa yóò ní ìgbà tí a bá fi ayé sílẹ̀. Mo ń gbàdúrà fún ẹnìkan ní àṣálẹ́ yìí wípé lábẹ́ bó ti wù kí orí, a ó dé ìjọba Ọlọ́run ní orúkọ Jésù. Mo ní a ó dé ìjọba Ọlọ́run ní orúkọ Jésù. Tí náà kókó àkọ́kọ́ tí a ó lọ nínú rẹ̀ ló ń sọ fún nípa ìdájọ́ nípa iná, ìdájọ́ nípa iná. Nínú ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 19, ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 19. Nígbà náà ni Nebukadnesari kú fún ìbínú, àwọ̀ ojú rẹ̀ sì yí padà sí Shadraki, Meshaki àti Abednego. Ó dáhùn, ó sì pàṣẹ pé kí ó dá iná ìléru náà, kí ooru rẹ̀ gbóná níwọ̀n ìgbà 7 ju bí a ti máa ń mú gbóná rí lọ. Ẹ jẹ́ kí a wo ohun tó ṣẹlẹ̀. Nígbà tí ọba yìí wòye torí ohun tó ṣẹlẹ̀, ìhùwàsí àwọn ọkùnrin Hébérù mẹ́ta yìí, ojú rẹ̀ yí padà, àwọ̀ ojú rẹ̀ yí padà, ara rẹ̀ ò balẹ̀, ìdààmú dé bá ọkàn rẹ̀ gbọgbẹ́ púpọ̀. Ẹni pé kò mọ ohun tó máa ṣe, kò mọ ìgbésẹ̀ tó lè gbé, nítorí wípé èrò rẹ̀ ni wípé àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí
wọ́n máa lè gba ohun tó sọ, wọ́n máa lè fọwọ́ sí àǹfààní ìgbà kejì èyí tí ó fún wọn, ṣùgbọ́n ṣe ni wọ́n ṣáta rẹ̀, ṣe ni wọ́n náà ní àǹfààní ìgbà kejì èyí tí Nebukadnesari fún wọn, wọn ò sì ṣetán láti forí balẹ̀. Wọ́n tilẹ̀ ti sọ fún un wípé kábíyèsí ọba, a ò ní ọ̀rọ̀ kan, a ò ní èsì kan láti fọ̀ sí ohun tó sọ, nítorí wípé àwa mọ̀ bó tilẹ̀ dá iná yìí ní ìlọ́po ìlọ́po, a ò ṣetán láti forí balẹ̀, nítorí Ọlọ́run wa tí àwa ń sìn, àwa mọ̀, a mọ̀ agbára rẹ̀, a mọ̀ títóbi rẹ̀, a mọ̀ ohun tó lè ṣe. Oh hallelujah! Ẹni tí àwa ń sìn, we know him. A mọ̀ ìwàláàyè rẹ̀, a mọ̀ àṣírí rẹ̀. Bíbélì sọ fún wa pé àṣírí Olúwa ń bẹ lọ́dọ̀ gbogbo àwọn tí ó fẹ́ràn rẹ̀, lọ́dọ̀ gbogbo àwọn tó pa òfin rẹ̀ mọ́, lọ́dọ̀ gbogbo àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ mọ́, lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n gba ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n sì rìn nínú rẹ̀. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn bẹ́ẹ̀. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ẹni rà padà. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó gbọ́ràn sí gbogbo àṣẹ rẹ̀. Àṣírí Olúwa ń bẹ pẹ̀lú gbogbo àwọn tó fi gbogbo ọkàn wọn, gbogbo ipá wọn, gbogbo inú wọn tí wọ́n fi fẹ́ Olúwa Ọlọ́run wọn gẹ́gẹ́ bí ara wọn. Torí náà a rí wípé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn ọkùnrin wọ̀nyí. Wọ́n mọ agbára Ọlọ́run, wọ́n mọ ìwàláàyè rẹ̀, wọ́n mọ títóbi rẹ̀, wọ́n mọ̀ wípé Ọlọ́run ń bẹ láàyè. Kò sí agbára kan tó lè dènà agbára Ọlọ́run, kò sí agbára kan tó lè borí wọn, kò sí ète kan, kò sí ìgbìmọ̀ kan tó lè borí agbára Ọlọ́run nínú ayé wọn. Èyí ni pé bí wọn tilẹ̀ ní èrò wípé Ọlọ́run lè gbà wọ́n lọ́wọ́ ọba yìí àti lọ́wọ́ iná ìléru rẹ̀, èyí ni wọ́n fi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé bí Ọlọ́run kò bá sí ìgbà wá lọ́wọ́ iná yìí, lọ́wọ́ rẹ̀ ọba, a ò ṣetán láti forí balẹ̀ fún ère wúrà rẹ̀ tí ìwọ gbé kalẹ̀. Nítorí náà yín ará, èyí jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí ó ń dún sí wa, èyí tí Ọlọ́run rán sí wa ní àkókò yìí. Kí ni àwọn nǹkan wọn ni èyí tí àwọn ènìyàn gbé kalẹ̀? Kí ni àwọn nǹkan wọn ni tó dàbí òrìṣà nínú ìdílé wa, nínú ẹbí wa? Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó dàbí sísìn òrìṣà èyí tí wọ́n ti gbé kalẹ̀? Gẹ́gẹ́ bí àwọn ìdílé mìíràn wà tí wọ́n á sọ wípé wọ́n ń ṣe àwọn àjọ̀dún ìdílé, àwọn àjọ̀dún ẹbí, wọ́n máa yí orúkọ rẹ̀ padà, wọn ò ní pè ní òrìṣà. Ẹni pé láti lè fi gba gbogbo ọkàn àwọn ènìyàn tí wọ́n ń sin Ọlọ́run. Nígbà tí wọ́n bá ti pè ní òrìṣà, orúkọ rẹ̀ ló yí padà, ìwà rẹ̀ ò yí padà, iṣẹ́ rẹ̀ ò yí padà, májẹ̀mú tó ń bẹ lẹ́rìn irúfẹ́ ìdílé bẹ̀ àti òrìṣà ó yí padà. Torí náà èyí ni a fi láti gbọ́. Bíbélì sọ fún wa wípé àwa kò lè ṣe aláìmọ̀ àrékérekè Sátánì èṣù kí òun kí ó má bàa rẹ́ wa jẹ. Ọ̀pọ̀ ọ̀nà ni a ti rọ́pò àwọn ènìyàn jẹ́ nítorí pé wọn ò ní òye ohun tí àwọn ènìyàn ń tì wọ́n sí, ohun tí àwọn ẹbí wọn ń tì wọ́n sí. Torí náà àwa gbọ́dọ̀ jẹ́ ẹni òye, a gbọ́dọ̀ jẹ́ ẹni ọgbọ́n. Nígbà tí ìdílé kan bá kàn dédé gbé nǹkan kalẹ̀, wọ́n á ní wọ́n ń ṣe tibí, à ń ṣe àjọ̀dún ọdọọdún. Kí ló túmọ̀ sí? Kí ni pàtàkì rẹ̀? Kí ni ó mú wá? Ṣé ó wà nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run? Ṣé ó wà nínú òye Ọlọ́run? Pa àwọn ènìyàn mìíràn wọ́n á ní wọ́n ń da ẹmu ní ọdọọdún, ẹmu ògógóró. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni a ní láti sá fún gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó ń retí bíbọ̀ Jésù Kristi. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni a ní láti yàgò fún gẹ́gẹ́ bí àtúnbí tó ń retí bíbọ̀ Jésù Kristi. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni a ní láti rí wípé à ń kíyèsára kí a má bàa fi àdábọwọ́ ẹ̀sìn lọ́ èrè wa gbà. A ní láti jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó rí àyè nínú ayé wa. A ní láti súnmọ́ Ọlọ́run, a ní láti tẹ̀lé àwọn Hébérù mẹ́ta wọ̀nyí. Wọn ò kọ́ ohun tó lè dé, wọn ò kọ́ ohun tó lè ṣẹlẹ̀. Torí náà ọkọ̀ a máa rò wípé bí mi bá tẹ̀lé wọn, ẹbí máa kó ìra mi. Wọ́n máa sọ pé ṣé mi ni mo ní òye jùlọ, ṣé mi ló kọ́kọ́ máa gbàgbọ́ ni? A tilẹ̀ mọ pásítọ̀ kan tó jẹ́ wípé bí wọ́n bá tilẹ̀ ń ṣe orò nínú ẹbí wọn, ó máa wá láti Èkó ni, ó máa wá láti Ìbàdàn ni, wọ́n á jọ ṣe ni. A sì mọ àlùfáà mìíràn tó jẹ́ wípé kò tilẹ̀ ní wálé, ṣùgbọ́n máa fi owó ránṣẹ́ kí wọ́n fi dá iná fún àwọn ènìyàn. Ẹni pé owó tí a fi ránṣẹ́, bí a bá fi owó ránṣẹ́, a ti ní ọwọ́ nínú ẹ̀sìn òrìṣà, a ti ní ọwọ́ nínú ìbọ òrìṣà. Ọ̀pọ̀ àwọn ènìyàn egúngún ni wọ́n ń bọ nínú ilé wọn, masquerade ni wọ́n ń bọ ní ìdílé wọn. Ẹlòmíràn kò ní wálé, wọ́n á fi owó ránṣẹ́ sí àwọn ènìyàn wọn. Ẹ bá fi ṣe oúnjẹ, ẹ bá fi ra nǹkan mímu fún àwọn ènìyàn. A láti kíyèsára, a ò ní láti ní ọwọ́ nínú irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀. Bí a bá ṣetán láti lọ sí ìjọba Ọlọ́run, a ò ní láti fi ayé wa sílẹ̀ fún ayé. Bíbélì sọ fún wa wípé kí a má ṣe fẹ́ràn ayé àti ohun gbogbo tó ń bẹ nínú ayé. A láti sa eré ìje wa
láti gbogbo àwọn ẹ̀kọ́ tó ń ṣẹ́wó sí wa, ìfẹ́kùfẹ́, àwọn ìṣe ti ayé, àwọn àṣà ti ayé, àwọn àṣà ìlú tí a ò lè rí ìmọ́lẹ̀ Ọlọ́run nínú wọn, a láti fi àwọn ẹ̀kọ́ wọ̀nyí sílẹ̀. A rí pé Ṣádákì, Méṣákì àti Abednego wọ́n kọ̀ láti forí balẹ̀. A rí pé bó tilẹ̀ jẹ́ wípé inú ọba ò dùn, inú ọba ru, ìrí ojú rẹ̀ sì yí padà láti mú ìdájọ́ èyí tí ó ní agbára wá sí orí àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí. Wọn ò bẹ̀rù rárá, wọn ò ka ẹ̀mí wọn sí ohun kan, ṣùgbọ́n a rí wípé ṣe ni wọ́n dúró lórí ìpinnu wọn. Nínú ìwé Kọ́ríńtì kínní, ẹ jẹ́ kí a wo orí ìkẹta. Kọ́ríńtì kínní, mo wo orí ìkẹta ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 17. 1 Corinthians chapter 3 verse 11 through verse 17. Nítorí ìpìlẹ̀ mìíràn ni ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ǹjẹ́ bí ẹnikẹ́ni bá mọ wúrà, fàdákà, òkúta iyebíye, igi, koríko, àkékù koríko lé orí ìpìlẹ̀ yìí, iṣẹ́ olúkúlùkù ènìyàn yóò hàn, nítorí ọjọ́ náà yóò fi hàn, nítorí pé nínú iná ni a ó fi hàn. Iná náà yóò sì dán iṣẹ́ olúkúlùkù wò irú èyí tí í ṣe. 14. Bí iṣẹ́ ẹnikẹ́ni tí ó ti ṣe lórí rẹ̀ bá dúró, òun yóò gba èrè. Bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná, òun wá pàdánù. Mo gbàdúrà fún ẹnìkan ní àṣálẹ́ yìí, ò ní pàdánù ní orúkọ Jésù. Ṣùgbọ́n òun fúnra rẹ̀ ni a ó gbàlà. Ṣùgbọ́n bí ẹni ńlá iná kọjá, ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, ó ní Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Praise the Lord. A rí pé ìwà mímọ́ ó kó ipa pàtàkì nínú ayé wa bí àwa bá máa ṣẹ́gun. Ìwà mímọ́ kó ipa pàtàkì nínú ayé wa bí àwa bá máa di alábùkún fún. Ìwà mímọ́ kó ipa pàtàkì nínú ayé wa bí a bá máa di ẹni ìtẹ́wọ́gbà. Ìwà mímọ́ kó ipa pàtàkì nínú ayé wa bí a bá máa ní ìdáǹdè Ọlọ́run nínú ayé wa. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n kùnà láti máa gbé ìgbé ayé ìwà mímọ́. Wọ́n lè máa gbàdúrà, wọ́n lè máa gba àwẹ̀, wọ́n lè máa ṣe onírúurú, ṣùgbọ́n ìwà mímọ́ ni kò sí nínú ayé wọn. Bí a ò bá jẹ́ mímọ́ sí Ọlọ́run, a ò lè rí Ọlọ́run. Bí a bá jẹ́ mímọ́ sí Ọlọ́run, a ò lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà. Bí a bá jẹ́ mímọ́ sí Ọlọ́run, ìwà láàyè Ọlọ́run, a ò lè ní àwọn ìfihàn, a sì lè ní àwọn àṣírí Ọlọ́run nínú ayé wa. Nítorí náà Ọlọ́run pè wá sínú ìgbé ayé ìwà mímọ́, kí a jẹ́ mímọ́, kí a sì jẹ́ wípé nítorí Jésù Olúwa ń sọ fún wa nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 48 wípé kí a jẹ́ pípé gẹ́gẹ́ bí bàbá wa tí ń bẹ ní ọ̀run ti jẹ́ pípé. Nítorí náà a gbọ́dọ̀ jẹ́ pípé nínú ìwà wa, a gbọ́dọ̀ jẹ́ pípé nínú ìṣe wa, a gbọ́dọ̀ jẹ́ pípé nínú gbogbo tí a bá ń ṣe, nítorí wípé ìjà ń bọ̀ níwájú wa tí àwa yóò jà. Onírú ìjì ló máa wá sí ọ̀nà wa, ṣùgbọ́n nígbà tá a bá jẹ́ ti Ọlọ́run, nígbà náà ni a lè ní ìṣẹ́gun. Nígbà náà ni Ọlọ́run tó lè gba ìjà wa jà. Nígbà náà ni Jésù Kristi tó lè ṣe àtìlẹ́yìn wa. Nígbà náà ni ọba àwọn ọba tó lè lọ síwájú wa. Nígbà náà ni a sì tó lè ní ìdáǹdè àti òmìnira kúrò lọ́wọ́ gbogbo ipá àti ìjì ọ̀tá nínú ayé wa. Tẹ́nà a ò sọ fún wa bí iná yìí gan ìléru yìí, bí iná ìléru yìí bí a ṣe dá, ṣùgbọ́n gbogbo bí a ti ṣe ṣe àlàyé rẹ̀, a máa lè wòye wípé yóò dàbí iná tó jẹ́ pé a sọgbà yíká ní ìwọ̀nba, nínú ètò jẹ́ wípé àwọn ènìyàn lè ní àǹfààní láti rí bí iná náà ṣe ń jó. Ṣé kí ó jẹ́ nǹkan bóyá irin ni wọ́n fi sọgbà yíká tí ó sì ga ní ìwọ̀n gígùn sókè, tó yẹ pé bí iná náà ṣe ń jó, wọ́n lè rí bí ó ṣe ń jó, wọ́n lè ní ìmọ̀ bí ó ti ṣe ń jó. Ṣùgbọ́n tí a sọ fún wa ni wípé Nebukadnesari wípé kí wọ́n dá iná ìléru náà, kí ooru rẹ̀ gbóná níwọ̀n ìgbà 7 ju bí a ti máa mú gbóná rí lọ, tí a lè fi wòye wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ọba yìí máa ṣe ìgbékalẹ̀ ìdájọ́ nípa iná fún olúkúlùkù ọkàn tí ó bá ṣe àìgbọràn sí àṣẹ rẹ̀ tàbí ìkìlọ̀ rẹ̀. A rí wípé Nebukadnesari sì pinnu rẹ̀ láti ju àwọn ọkùnrin wọ̀nyí sí nínú ìléru
àrí wípé gẹ́gẹ́ bí ìdájọ́ èyí tí ó pinnu rẹ̀ láti ṣe. Then ní abala ìkejì tó ń sọ fún wa nípa àwọn ọkùnrin náà. Àwọn wo ni à ń pè ní àwọn ọkùnrin náà níbí yìí? Àwọn náà ni Ṣádákì, Méṣákì àti Abednego ní ẹsẹ̀ 20 rẹ̀. Ó náà sì pàṣẹ fún àwọn ọkùnrin àní àwọn alágbára jù lọ nínú ogun rẹ̀ pé kí wọn kí ó di Ṣádákì, Méṣákì àti Abednego, kí wọn kí ó sì sọ wọ́n sínú iná ìléru náà tí ń jó. Ni pé ó pàṣẹ fún àwọn ọmọ ogun tó ní agbára jù, ni pé wọ́n ní àǹfààní láti lè ṣe àwárí àwọn ọmọ ogun tó ní agbára jù ní ìṣèjọba rẹ̀. Ó sì sọ fún wọn kí wọ́n di Ṣádákì, kí wọ́n di Méṣákì, kí wọ́n di Abednego, kí wọ́n sì jù wọ́n sọ sí inú iná. Ṣùgbọ́n àwọn ọkùnrin wọn yóò bẹ̀rù rárá. Wọn ò bẹ̀rù ohun tó ń ṣẹlẹ̀. Wọn ò bẹ̀rù gbogbo ìhùwàsí Nebukadnesari. Wọn ò bẹ̀rù gbogbo ìgbésẹ̀ rẹ̀. Bíbélì ń sọ fún aníwèé Pétérù yẹn wípé ìbẹ̀rù ní ìyà nínú. Nítorí náà we should not exercise any fear nígbà tá a bá ń dojúkọ onírúurú ìdánwò. Bíbélì ń sọ fún wa pé kí a má ṣe bẹ̀rù. Nínú ìwé Exodus, ẹ jẹ́ kí a wo orí 14 ẹsẹ̀ 13. Exodus chapter 14 verse 13. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín ní òní. Ẹni ìṣẹ̀lẹ̀ nígbà tí Ọlọ́run mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú Íjíbítì. Nígbà tí wọ́n ń jáde lọ, wọ́n gba ti ìhà ti Òkun Pupa. Ọlọ́run mọ̀ọ́mọ̀ mú wọn gba ti ọ̀nà ti Òkun Pupa. Ọ̀nà mìíràn wà tí wọ́n lè gbà láti dé ilẹ̀ Kénáánì, ṣùgbọ́n yóò gbà wọ́n ní ìrìn ọjọ́ 10. Ó ní ìdí, ó sì ní ète tí Ọlọ́run kò fi jẹ́ kí wọ́n gba irúfẹ́ ọ̀nà bẹ́ẹ̀, nítorí pé ó ṣeé ṣe àkọ́kọ́ nígbà tí ogun bá dìde sí wọn láti ọ̀dọ̀ àwọn ará Kénáánì, wọ́n lè sá padà. Ṣùgbọ́n Olúwa jẹ́ kí wọ́n gba ọ̀nà ti Òkun Pupa. Nígbà tí wọ́n sì dé tí Òkun Pupa, òkun ń bẹ níwájú àwọn ènìyàn Íjíbítì àti ogun wọn nípasẹ̀ adarí wọn Fáráò ọba. Wọ́n sì múra láti mú àwọn ènìyàn wọ̀nyí padà sí ilẹ̀ Íjíbítì. Àwọn ọmọ Ísírẹ́lì ń wo ogun Íjíbítì lẹ́yìn, wọ́n sì ń wo Òkun Pupa ní iwájú. Èyí mú kí ẹ̀rù kí ó bá àwọn ènìyàn wọ̀nyí. Èyí mú kí àyà wọn kí ó sì já. Èyí mú kí ọkàn wọn kí ó pòrúurú. Èyí mú kí ìdààmú kí ó wà nínú ọkàn wọn. How are we going to do it? Òkun rẹ̀ níwájú, a ò lè rọ́ọ̀lù òkú. Àwọn ènìyàn Íjíbítì rèé, ogun wọn ló ń bọ̀ lẹ́yìn yìí. Báwo ni àwa yóò ṣe ṣe? Wọ́n kígbe pé Mósè, àwa ti gbé. Ṣùgbọ́n Mósè ń sọ fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, nítorí pé Mósè mọ agbára Ọlọ́run. Mósè mọ ohun tí Olúwa ti bá sọ, nítorí pé Mósè ò dá a ṣe láti kó àwọn ènìyàn Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì. Olúwa ló sọ fún Mósè, lọ kí o sì kó àwọn ènìyàn mi jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Mósè mọ̀ wípé ọ̀nà máa là. Ọlọ́run jẹ́ kí Mósè mọ̀ wípé kí ó kó wọn gba ọ̀nà etí Òkun Pupa. Nítorí náà ọ̀nà wa yí Ọlọ́run. Ohun gbogbo tí ó ń dé bá wa, ohun gbogbo tí a ń là kọjá, Ọlọ́run mọ̀ nípa rẹ̀. Kò sí ohun tó ń ṣẹlẹ̀ sí wa tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run. God knows about it. Anything that may be passing through, God knows about it. Ohun tí a ní láti ṣe ni wípé di Ọlọ́run mú, gbàgbọ́ nínú Ọlọ́run, gbẹ́kẹ̀lé pẹ̀lú, má ṣe ṣe iyèméjì. Nítorí Bíbélì sọ fún wa nínú ìwé Jákọ́bù yẹn wípé oníyèméjì dàbí ìgbì omi òkun. Oníyèméjì kò lè rí okun gbà lọ́wọ́ Ọlọ́run. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lónìí. Ìgbàlà Olúwa tí yóò fi hàn yín lónìí. Àánú Olúwa tí yóò fi hàn fún yín lónìí. Ìṣẹ́gun tí Olúwa yóò fi hàn fún yín lónìí. Kò sọ wípé ní ọ̀la, ṣùgbọ́n lónìí yìí Olúwa yóò fi ìgbàlà ńlá rẹ̀ hàn. Olúwa yóò fi títóbi rẹ̀ hàn. Olúwa yóò fi wà láàyè rẹ̀ hàn fún yín lára àwọn ènìyàn Íjíbítì wọ̀nyí. Ẹ̀yin kì yóò, ó ń sọ síwájú sí pé nítorí àwọn ará Íjíbítì tí ẹ̀yin rí ní òní yìí, ẹ̀yin kì yóò sì tún
rí wọn mọ́ láéláé. Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó dàbí jìbìtì tó ń lépa wá fún ibi? Mo gbàdúrà fún ẹnìkan ní àṣálẹ́ yìí wípé o ò ní rí wọn mọ́ láéláé ní orúkọ Jésù. Torí náà a láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run sọ fún wa pé kí a má ṣe bẹ̀rù. Don't fear, don't be afraid. Ẹ jẹ́ kí a mú ìdúró wa nínú Ọlọ́run. Onírú àwọn ìṣẹ̀lẹ̀ ló lè wà, àìsàn lè wà sí iwájú sínú ayé wa, ìjì lè wà.